Àpèkẹ́ tèmi ní Dallas, Texas nílùú Amẹ́ríkà. Aya dúró dòye kan báyìí. Ọmọ wọn ní lọ́ṣọ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀tẹ́ẹ̀kì ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Aya wọn lọ́ṣọ̀gbò òròkè àsálà. Owó màmá Yọ̀dèjì Ahmed. Happy birthday, màámi. Arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ó sọ fáwọn lọ̀tẹ̀ gbẹ́gbẹ́ òkúkú dùn ọ́. Ń bá wọn lò ṣì èèyàn ló fẹ́ kí ni. Àpèkẹ́ o, ọkú ọdún, ọkú ìyẹ̀dún mọ́ kí ọ. Elédùmarè ó jọjú rẹ̀ ó mọ ọ̀rọ̀dún. Onírògbé sọnù bí ó ṣe bí ọmọ. Owó mama Olúwa Ṣẹ́gun Ibrahim. Ìdààmú òní débọ̀ lórí ọmọ. Bẹ́ẹ̀ ni òní débọ̀ lórí ọkọ láṣẹ Èdùmàrè. Mọ̀mísí Ìfẹ́ Olúwa Saheed. Ayé yóò ní iṣẹ́ pẹ̀lẹ́ nítorí ọmọ. Bẹ́ẹ̀ wọn ní bọ́bàtọ̀ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà tiẹ̀ ló gun Ọlọ́run. Aya dúró dòye. Àárín ìwọ àti dúró dòye ò ní dàrú. Àpèkẹ́ o, iná fẹ̀yìn tó ń jò èṣù òní tapo sí láṣẹ Èdùmàrè yóò mọ̀ jò sí ni. Ọmọlọ́lá òkèèrè lọ́wọ́ yìí òkèèrè òkèdélé lógun Ọlọ́run àní gba lẹ́tà àbànújẹ́ nítorí tiẹ̀. Ìwọ náà ní gba lẹ́tà ọ̀fọ̀ nítorí tiwa. Bẹ́ẹ̀ wọn ní fi ọ́tẹ́lẹ̀ ọkọ̀ wálé wá bá wa ò ní kú àjò láṣẹ Èdùmàrè. Àpèkẹ́ o, gbogbo ògbìyànjú ọ̀tá lórí ayé rẹ̀ òfò ní òjá sí láṣẹ Èdùmàrè. Gbogbo bí wọ́n ṣe fẹ́ kórí ẹ̀fọ́ burú Elédùmarè ò ní jámọ̀ràn wọn ṣẹlẹ̀ olórí tọmọtọmọ. Máa wọlé mọ́ rárá ọjàre Àpèkẹ́ tèmi. Ọmọ wọn ní lọ́ṣà. Ọmọlọ́lá o, ẹ̀yin lọ́mọ wá. Ẹ̀yin ọmọ arọ́dọ̀ ọ̀dẹ́gun yá. Ọmọlọ́lá o, wọ́n wá níran bàbá tóbi ńlọmọ orídìí ìṣàlórí nítorí pé ilé lẹ́rú ọwọ́ ayé ti múná roko. Ẹ̀yin lọ́mọ lóbì kan wọ́wọ́ tìrì wọ́. Àpèkẹ́, ẹ̀yin lọ́mọ lóbì kan wọ́wọ́ tìrì wọ̀. Wọ́n lẹ́yìn tó bá da àwọ̀sápọ̀ tí Ọmọlọ́lá eléyìí tí ò bá da inú igbó ni ó wọ̀ sí. Tẹ́ranko mú ó sì fi jẹ. Màámi, wọ́n wá lóbì lẹ́ẹ̀dáṣọ wọn lé bàbá tóbi ńlọmọ ṣé lóòótọ́ ni Àpèkẹ́. Ẹ̀yin lọ́mọ ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Ẹ̀yin ọmọ ẹlẹ́ni ẹ̀tẹ́ẹ̀kà ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Aya dúró dòye. Ó jẹ́ mọ́ ti ìpadà lẹ́yìn mi ó jàre. Mbó ní gangan ni kò ní dọ̀la. Ó dilé olówó orí rẹ̀ bàbá ọmọ rẹ̀. Ìdùnnú tiẹ̀ ẹyinjú rẹ̀ tí ò ní fọ́ láíláí. Mbó lọ́wọ́ orí rẹ̀ lọ́mọ wọn lọ́ṣọ́gbò òròkè àsálà àwọn ọmọ rẹ̀ ó pẹ̀tà. Àpèkẹ́ o, ààrẹ pẹ̀tà wọ́n gbà lé olówó orí tiẹ̀ lọ́jọ́ sí. Máa ń sọ fún olówó orí rẹ̀ pẹ̀tà rẹ̀ tèmi bá pẹ̀tà kán bó ṣe gbà láwọn mi ládé solú. Alukoso ti ń gorí oró. Lydia, mbẹ́rún ti ń bẹ lọ́ṣọ́gbó fi wù mí. Ọmọlọ́lá o, Ọ̀ṣun ń bẹ lọ́ṣọ́gbó fi wù mí. Mbàtà ọjà ti ń bẹ lọ́ṣọ́gbó fi wù mí ó jàre. Tẹ́rúgbó ti mọ̀ jèsì, ẹ ó jọ sùn lẹ́ẹ̀mọ̀ lọ́ṣọ́gbó ni. Olówó orí rẹ̀ lọ́mọ rẹ̀ ó pẹ̀tà. Àpèkẹ́ ò bá ń sọ fáwọn èèyàn kan wá lọ́mọ lú Òṣogbo nílùú tó ṣe pé àtùpà mẹ́rìndínlógún ní bẹ́ẹ̀nbẹ́. Eléyìí tó ń taná fọba tó sì tún taná fún jòyè. Màámi, ó ti ṣe tọ́dún yìí náà. Nbí tẹ́lẹ̀ kan ló kú ó jàre ó ṣàmọ́dún lókè pẹ̀ nítorí pé ọdọọdún làárọ̀ mọ́ obì látẹ̀. Adùn ẹ̀dẹ̀ làwọn fans mi ń pè mí. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AMAP Entertainment Concept. Ọlá ọmọ ọlá production ló ràn sí ọ. CEO Ọlọ́tẹ́s Media Concept. Òun ló kàn sílé iṣẹ́ wa. Ó ní ìyá àlùbáríkà ń ṣẹ́jọ́ bí lónìí. Òun sì fẹ́ ká kí dáadáa nítorí pé abiyamọ tó mọ iye ọmọ ni. Màámi o, ó ní wí fún ọ pé ìgbà ọdún kan ni fún ọ. Ó kéré oko délé láṣẹ Èdùmàrè. Ó láláàánú ni ọ́, ó náà ní ṣe oreṣẹ́ lógun Ọlọ́run. Aláàánú ò ní wá wọn gan tọmọtọmọ. Ó ní wí fún ọ pé ó ṣàmọ́dún láṣẹ Èdùmàrè. Ó ní ṣọdún bọ́dún lọ. Àpèkẹ́ o, reason rèé tá a fi ṣe bó ṣe wí. Nígbà tó sì jẹ́ pé iṣẹ́ tiwa náà ní ká fèròjà sáyẹyẹ. Alága àdúrà àti jókòó níbi ìgbéyàwó ara aṣẹ́ wa ní í ṣe. Happy birthday, màámi Ọmọlọ́lá Lydia Fadíyọ̀rà Àpèkẹ́ tèmi wàá pẹ́ láyé.